Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Èkìtì ní àwa o, 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 Èkìtì ní àwa o. Bẹ́ẹ̀ wá wá débàdàn, bẹ́ẹ̀ bá wá lé Èkìtì ní àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ti pẹpẹ snẹ́ o. Àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba yìí olóyè mo ní ẹ gọ́ṣẹ́ fún mi, olóyè Àdìsá kọ́tò pọ̀ mi. Ẹ wà àwọn ọba tí wọ́n lọ ṣe mítìnì pẹ̀lú olóyè Sunday Igboho ṣá lórí síkírọ́rìtì ilẹ̀ Yorùbá. Ọlọ́wọ́ ṣé ẹ̀ ní fáwọn kan lápá tẹ́ńṣọ̀n báyìí? Ẹ dẹ̀ wí bẹ́ẹ̀ yan ọba ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ dẹ̀ ní ẹ máa lọ pàdé Sunday Igboho ṣàlẹ́kìtì, ẹ dẹ̀ lọ pàdé ẹ̀. Kí ni máa ń fà á jálẹ̀ ẹ̀yin ọba yìí ń bá bọ̀ yìí o? Ẹ̀yin ọba yìí ti ń fà á kọjá bá ṣe lérò o. Tí lè bá máa fi mọ́lọ́lá nísìn, àwọn ọmọ èkúté wọ́n á tún túbọ̀ ta wọ́n tún máa wá sọ ìtàn tẹ́nu àwọn ìyálàyà wọn ò lè gbà. First to comment, I love you guys, jàre ẹ ṣeun. First to kí lórúkọ yín? Wọ́n náà ní first to comment, Kini. Ẹ̀yin kọ́ ni first to comment mo kàn gbé fún yín ni o. Ẹ ti bá èèyàn ní comment section. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ní èní August 21st 2026 ẹ dẹ̀ fàájà. Ṣé ẹ̀ ní fáwọn èèyàn lápá tẹ́ńṣọ̀n báyìí torí Ọlọ́run? Ṣé wọ́n ní máa sọ ìtàn bí àwọn ìyá yín ṣe ní boyfriend àti girlfriend báyìí? Ẹ̀yin ọba yìí, àwọn ọba ti lọ pàdé Sunday Igboho àti irú ẹkùn o. Àdìsá gbé ọṣẹ fún mi ní sọ fẹ́ni kankan, mi ò ní sọ fẹ́ni bọ̀dù, olóyè ẹgọṣẹ fún mi. Mo ti ń tẹnu mọ́ Kini látijọ́ yìí sìn ẹ̀dẹ̀ ń fi gbọ́ ṣe bí ẹni pé ẹ̀gbẹ́ gọ́ṣẹ́ fún mi náà. Èmi àbẹ̀ní ìyá olóyè tí ò pé méjì. Tó bá pọ́bìnrin ni nísìn máa ti mo bá yín fa wàhálà o, tó yẹ tí fẹ́ máa gba orúkọ mọ́lùwẹ̀ lórí nísìn. Ẹ báwọn èèyàn ṣe ń fún yín lóyè lọ́tún lósì. Ó lágbára àbíkú Sunday Igboho èwo lélẹ̀. Ẹ jọ tó lè bá gbé ọ̀ṣẹ̀ fún ẹ̀yin fáǹsì ogún gbọ́ máa tà fún yín ni. Èèyàn kan $1 million ni bí ṣe wà ojú mi ràn. Ojú mi ṣe bẹ́ẹ̀ ń wojú mi ó ràn gan. $1 million ni máa tà fún yín. Àdìsá ìdààmú àwọn ẹlẹ́gàn àti ìwọlé sórí ìṣó ẹ ti fẹ́ máa fa ṣó ìjà bó lẹ́yìn ti wá ẹsẹ̀ plus bó lẹ́ ti wá ìwọlé sórí ìṣó ẹ ti fẹ́ máa fa ṣó ìjà. Àdìsá ìdààmú àwọn ẹlẹ́gàn ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá, ọ̀rọ̀ yín mo láti wọlé alúwà fún yín. Àgàgà yín Yorùbáwùyí fans, mo láti lọ sílẹ̀ kí lọ wọlé àdúrà pẹ̀lú yín. A máa fẹ́ ṣe ṣó ọmọlúwàbí, àmọ́ tẹ bá ti ń bọ̀ lórí comment section ẹ máa mú okùn dání. Tẹ bá ti ń ṣe ṣó báyìí ẹ máa fà pìtì àfi tẹ bá fà já. Ẹni tó akọ Fúlàní ìyọlóye tí ò pé méjì, God bless you jàre. Àbẹ̀ní ìyọlóye tí ò pé méjì àwọn Àdìsá ọmọ Àkànbí. Ó ga Ọlọ́run ṣàánú fún wa o. Àwọn ayé tún jáde o. Mi ì sí lórí TikTok o, mi ì sí lórí TikTok lẹ́yìn wàhálà TikTok yẹn ti pọ̀ jù. Nítorí bá máa gbóná mi ní TikTok yẹn. Ọdún kìí tún san owó kan owó yẹn mo fẹ́ san, káàdì mi ò dẹ̀ tún ṣiṣẹ́. I'm like ẹ get out, ẹ má disturb mi. Fún gbogbo ìgbà ni mo máa ń sọ yìí pé Ọlọ́run ló rán bàbá Ọọ̀ni wá. Ojú ẹ kò pọ́n. Ọ̀pẹ jójàre olóyè jójàre. Mo jẹ́rí bọ̀bọ̀ tó ṣe àjàǹtà olóyè Sunday Igboho yìí, mo like bọ̀bọ̀ yìí o. Tó bá sọ̀rọ̀ díẹ̀ gbọ́ ojú ẹ kò ń pọ́n ìlú ẹ kò ń lé ojú ẹ. Orin wo la máa ń kọ ní kékeré ẹ̀jẹ̀ rán mi létí. Tó bá ní ojú ẹkùn ń pọ́n ìrù ẹkùn ń le ojú ẹkùn ń pọ́n. Ẹ wo àwọn ọba o,
àwọn ọba àtàwọn aráàlú lẹ́kìtì wọ́n fàájà o Ọlọ́run ṣe ọmọlúàbí ni mí èmi ò mọ̀ pàkọ́ tí wọ́n ń sọ ọmọlúàbí ni mí mi ò lápọn ẹ bá bomi sí mi lẹ́nu báyìí kẹ́ lò 79 days kẹ́ padà wá ẹ máa bomi yẹn lẹ́nu mi èmi ò sọ̀rọ̀ mi ò lápọn ṣùgbọ́n àwọn Yorùbá wí fàǹsì tó bá fẹ́ mọ owó ìyàtọ̀ yìí ẹ máa lọ sí comment section ẹ bá mi like ètò mi o tó yẹ kí bá mi like short video tó bá jù sílẹ̀ ẹ bá mi like live show ẹkùn mẹ́ràn èmi màá rántí orin yẹn o ẹkùn mẹ́ràn ekéwu yìí ṣe ń gbọ́ mo ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ti ń bù mí wọ́n lè ní ekéwu yìí ẹjọ́ ẹgbèjà mi ẹni mo fẹ́ sùn wọn sí kóòtù ẹ̀yin fáǹsì mẹ́jẹ̀ẹ́jẹ́ adáwó mo fẹ́ sùn wọn sí kóòtù tó bá ti wá sórí iṣẹ́ ọmọ àpè mí lékè ewu yìí lójoojúmọ́ you will hear from my lawyer ẹ kà gbọ́ ìrọ̀lẹ́ ní Sunday Igboho ojú ẹkùn ń pọ́n ìrù ẹkùn ń le mo like orin yẹn ẹ jẹ́ tó bá mọ orin yẹn kó bá mi kọ sí comment section. mi kún gbogbo ìgbà ni mo máa ń sọ yìí pé Ọlọ́run ló rán bàbá Ọọ̀ni wá ojú ẹkùn ń pọ́n Ọlọ́run ló rán bàbá Ọọ̀ni rìsà Ọlọ́run ló rán sí gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àtẹni tó gbà fún bàbá àtẹni tí ó gbà Ọlọ́run ti gbé bàbá jẹrí wọn Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ó gùn dáadáa Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ó gùn mo wá kí bàbá wa bàbá Ajérò bàbá Gbòho ni bàbá ìgbà tí mo wà ní exile tójú ogun lé gbogbo ìgbà ni bàbá ń pè mí bàbá àwọn ti bá bàbá Ọọ̀ni sọ̀rọ̀ bàbá rẹ ti fà ọ́ mọ́ra à ń yanjú ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ yanjú wà á wálé ẹ bá mi ṣe kábíyèsí o. ẹ ṣe kábíyèsí fọ́ọ̀ni àwọn bàbá try o Ògún gbọ́ wọn try ṣe rí bàbá oní ojú ẹkùn pọ̀ yẹn Ògún gbọ́ bàbá yẹn ìjọ tí n bá rí ẹ̀kọ́ bèrè lọ́wọ́ mi ò jẹ mí ní stout tó bá tutù kan gan bàbá tó sọ pé ojú ẹkùn pọ̀ yẹn ó jẹ mí ní stout tó bá tutù tó bá máa ń jẹ pọ̀ mọ́ aláta kò rán mi létí pé Yorùbá wù yìí ìjọ yẹn lọ́ọ̀dì 21st August 2026 ẹlẹ́ máa ra bàbá dúdú tó tutù tó ṣìlì fún ẹ Èkìtì níyàwó Èkìtì níyàwó ó yá bẹ̀ wá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá wa lé Èkìtì níyàwó ó yá ojú ẹ. ẹ bá mi ṣe kábíyèsí o. ojú ẹ kọ̀ọ̀kan. mo kí Ọlọ́run ọba tó láyé tó fi ọjọ́ èní sojú mi ọdún tó lọ ǹgbà tí mo wá mo fi agbára Ọlọ́run àti àwọn bàbá mi wálé ni mi ò tí ì ní freedom mo fi ọmọ líle wálé pé ẹni tí ó bá bá mi jà àjọ lẹ̀pọ̀ òun ni mo ṣe wá. òun ni. ṣe rí ọ̀rọ̀ tó lóye sọ yẹn mo fẹ́ sáré sọ̀rọ̀ sí ṣe rí olóyè yìí kò ń ṣe ọmọlúwàbí tẹ́ ń kọ̀bọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn fi ọmọ líle wálé yẹn olóyè adúpẹ́ fọ́lọ́run mànúlù yẹn mọ̀ wá àwọn kan láwọn lálà mọ́mọ́ mi lọ ní sẹ́ẹ̀ mo ní olóyè ẹjọ́ ọmọ burú ọkànlá àbí Tinubu ló jọ ẹjọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí ṣé Sunday Igboho só jọ Tinubu àbí kò jọ Tinubu nínú ìwà àpáǹle níbi ìwà àpáǹle ṣé Sunday Igboho jọ Tinubu bàbá Tinubu alaye ní Sunday Igboho jọ èmi nìkan ní gbogbo àwọn tó ń ja ìjà òmìnira ìjàngbara nílẹ̀ Yorùbá èmi Yorùbá wùyà yìí làgbẹ̀bẹ̀ ní nìkan ni mo jẹ́ ń tù èmi nìkan ni mi ò kí ń sọ̀rọ̀ èmi nìkan ni mi ò lápọn èmi nìkan ni mo máa ń lọ jẹ́jẹ́ mi torí àwọn tó ṣe wọ́n. Fẹ́mi Sola lórúkọ ẹ̀ he's a musician Fẹ́mi Sola ẹ ṣeun jẹ́ ń polówó fún lọ́fẹ̀ẹ́ mi ò jẹ́ntù ẹ tó bá ní mi ò jẹ́ntù máa fún nítọ̀ ní búlò lẹ́nu tó bá ní mi ò jẹ́ntù tí máa dà yín búlò lẹ́nu jẹ́ntù lẹ́dí nínú èmi kì í ṣe fáìtà o kẹ́nikẹ́ni má tì mí lọ sí èmi jẹ́ntù mi nìkan ni mo jẹ́ntù. mo fi wá tọdún tó lọ ṣùgbọ́n tọdún yìí ẹni pé nǹkan yàtọ̀ mo wá mo fara balẹ̀ ọkàn mi balẹ̀ ẹni tínú ẹ bá dùn ẹni kò lẹ́wọ́
inú tèmi dùn. Gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa tẹjọ́ mi Èkìtì wá láti Amẹ́ríkà káàkiri ayé Ọlọ́run nípa irẹ́ láéláé ẹ mọ̀ lọ́ọ̀rì ẹ mọ̀ bọ̀ọ̀rì ọdún tí ń bọ̀ gbogbo ilẹ̀ ẹ mọ̀ dó. ẹ fẹ́ gbọ́ àwọn èèyàn lọ́ọ́lé láti Amẹ́ríkà lọ pàdé Sunday Igboho olóyè ẹgẹ ọ̀sẹ̀ fún mi olóyè àwọn èèyàn lọ́ọ́lé láti Amẹ́ríkà wọ́n lọ pàdé olóyè lẹ́kìtì olóyè ẹgẹ ọ̀sẹ̀ fún mi ṣé mo pé mi ò lápọn mo dẹ̀ jẹ́ǹtù mi dẹ̀ kí n fa wàhálà ṣùgbọ́n tí bá mú yín dání báyìí olóyè tí bá mú yín sọ́wọ́ àwọn ọba tẹ gbójúlé yẹn wọ́n á gbà yín tì lọ́wọ́ mi ògún gbọ́ ẹgẹ ọ̀sẹ̀ fún mi kó tó di mọ̀gánná láàrin èmi àti yín o ẹ dákun torí Ọlọ́run bí wọ́n ṣe ń ṣe ojú ẹkùn pọ́n ìrẹkùn lè níbo làwọn máa dààmú máa wà báyìí ẹni pé kí ni mo sọ èmi ò sọ nǹkan kan èmi jẹ́ lọ hide máa hide ni. donate 10 million ẹ mọ̀ donate 20 million mo kí gbogbo ọmọ ìjẹrò pátápátá ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún ni àárí Haúsá ọdọọdún ni àárí. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká stop kí ni bí kẹfì bá wa like ètò abájọ mo pé ṣò yẹn ò rìn kí ọmọdé yẹn máa sọ̀rọ̀ kí ṣò máa rìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n dúró báyìí like èèyàn 25 péré la ṣèrí sọ yẹ ká fi yẹn polówó kẹfì bá fi yẹn like show video tí mo fẹ́ play mi is about 14 minutes video ni mo fẹ́ play fún yín tẹ́ máa gbádùn o sọ bá mi like bá mi share video mi ẹ lè bá mi fòpin náà comment yẹn gan ó slow jù comment section gentle lady ni mi èmi kì í ṣe èmi mo gentle kù èmi mo lápọn ẹ bá wa like ètò ká fi yẹn polówó. Series ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n lù kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ body talk _ accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ body talk _ accessories UK ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. body talk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó day òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace SKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. body talk ó lọ fà gan o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body talk accessories jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ body talk _ accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ body talk _ accessories UK ní Instagram àti TikTok bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824 body talk accessories ìmúra tó ń kán tótó fashion tó gbé fashion pọ̀n. body talk accessories ìmúra tó ń kán tótó bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +44. ẹ̀yin èèyàn wa ẹ bá mi kàn sí iléeṣẹ́ body talk accessories ẹ bá mi ra aṣọ bàtà ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn ẹ̀gbà ẹsẹ̀ everything ẹ bá mi ra lọ́wọ́ wọn ẹ bá mi patronize wọn ẹ bá mi follow wọn lórí TikTok ẹ bá mi follow wọn lórí Instagram gbogbo ẹ̀ tẹ́ sọ pé ọṣẹ tí má gbà lọ́wọ́ olóyè ìpàjọ máa pín ẹ sọ pé pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ọṣẹ tí má tó dé bá pè mí lẹ́nu pé ayé náà gbé abẹ ní o ọṣẹ tó máa ń béèrè lójoojúmọ́ yẹn o wá gba ọṣẹ yẹn o gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ọṣẹ yẹn sọ pé pọ̀ ẹ sọ pé pọ̀ ó ti lọ ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò tí ì rí ọṣẹ gbà kí lórúkọ tiwọn ná máa jo oyè wọlé
wọ́n ti bẹ́ẹ̀ mi sọ wípé àjọ máa pín ọṣẹ ni what effrontery kí ló ń gbénu yín náà ẹrù mi ò bá yín àbí ẹrù mi ò bá yín ẹrù mi ò bá yín àjọ máa pín ọṣẹ tí mi ti gbà tí má gba ọṣẹ yẹn tán tí ẹ bá san $1 million ẹ pàjá fún mi màá jẹ don't forget me you go explain tire ẹ wá bí ẹ wo alára túntà gbogbo ẹ ni wọ́n ń ṣe lórí iléeṣẹ́ body talk accessories tẹ́ bá ti wọlé tẹ́ bàbá wa like tó mi kí n like máa ṣe show kẹ́ máa like àbí kí n máa rí comment mi rí comment àwọn èèyàn báwọn èèyàn ń sùn wọ́n máa kọ comment ẹ̀kọ́ báyìí wọ́n lọ sùn comment ẹ̀kọ́ wọ́n lọ sùn àwọn tó máa ń fa ṣé ìjà wọn wá ní last time ọ̀tún wá lè ní iná olè ó yẹ kẹ́ wá jí ni olè. lórí àtẹ àmọ́ ríra lọ́dọọdún. àṣẹ. òun ni mo fi wá tọdún tó lọ ṣùgbọ́n tọdún yìí ẹni pé nǹkan yàtọ̀ mo wá mo fara balẹ̀ ọkàn mi balẹ̀ ẹni tínú ẹ bá dùn ẹni kò lẹ́wọ́ inú tèmi dùn. gbogbo ẹni wá ojú ẹ kò pọ̀. fi ọjọ́ èní sojú mi ọdún tó lọ ǹgbà tí mo wá mo fi agbára Ọlọ́run àti àwọn bàbá mi wálé ni mi ò tí ì ní freedom mo fi ọmọ líle wálé pé ẹni tí ó bá bá mi jà àjọ lẹ̀pọ̀ òun ni mo fi wá òun ni mo fi wá tọdún tó lọ ṣùgbọ́n tọdún yìí ẹni pé nǹkan yàtọ̀ mo wá mo fara balẹ̀ ọkàn mi balẹ̀ ẹni tínú ẹ bá dùn ẹni kò lẹ́wọ́ inú tèmi dùn. gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa tẹjọ́ mi Èkìtì wá láti Amẹ́ríkà káàkiri ayé Ọlọ́run nípa irẹ́ láéláé ẹ mọ̀ lọ́rí ẹ mọ̀ bọ̀ọ́rí ọdún tí ń bọ̀ gbogbo ilẹ̀ ẹ mọ̀ donate 10 million ẹ mọ̀ donate 20 million mo kí gbogbo ọmọ ìjẹrò pátápátá ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún ni àárí Haúsá ọdọọdún ni àárí obì lórí àtẹ àmọ̀ ríra lọ́dọọdún gbogbo ìgbà tí bàbá mi ajérò tó bá ti ń pè mí màá máa wá àti big man tó ráwọn náà ni mí bàbá mi ọ̀ọ́nìrìsà olórí aládé gbogbo sọ pé gbogbo ibi tí wọ́n bá ti ń pè mí sí lẹ́kìtì mo gbọ́dọ̀ máa yọjú then irú ẹkùn security network a máa launch ẹ̀ ní Èkìtì ní on the 3 la máa launch ẹ̀ lẹ́kìtì ń bí báyìí ní on the 3 September 3 la máa launch ẹ̀ ní lágbára Ọlọ́run ní àṣẹ bàbá mi ọ̀ọ́nìrìsà àti gbogbo ọba tí ń bẹ lẹ́kìtì pátápátá Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àní parẹ́ láéláé ẹni wo sì máa gùn pẹ̀lú ògo Ọlọ́run àní bọ́sọ́wọ́ ajínigbé a máa lọ́ọ́re a máa bọ́ọ́re ọmọ Yorùbá a kì í ṣẹrú ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo ẹni tó bá lóun fẹ́ dá wa lọ́nà àwọn akẹ́ ti rẹ́dí pẹ̀lú ẹ̀ Ọlọ́run níjọ́ bàjẹ́ fún mo dúpẹ́ o ojú ẹkùn pọ́n irú ẹ. mi kún gbogbo ìgbà ni mo máa ń sọ yìí pé. Èkìtì láwà ìrẹsì ìbò àwọn kan máa lápàtà ìsọ̀rọ̀ ìrẹsì ìbò àwọn kan máa lápàtà ìsọ̀rọ̀ Èkìtì láwà àwọn kan máa jẹ sọ́jà lọ àwọn kan máa gbọ́ kálá ọlọ́ọ̀dà o ìrẹsì ìbò ó yẹ wà wọ́n wà wọ́n mọ owó máa wọ́n tó gbé dání ẹ̀ẹ́dẹ́ kẹ́ẹ̀kú. aláì mi ì rí kọ́mẹ́ntì ṣóòyì ẹ̀ fún mi ní mòrà bí ẹ fẹ́ ṣe ṣóòyì aláì jẹ́ kí n ṣe ṣóòyì ẹ̀ fún mi ní mòrà lórí ṣóòyì. wọ́n mọ owó mọ ẹgbẹ́ ìkan dání ẹ̀ẹ́dẹ́ kẹ́ẹ̀kú ẹ̀ẹ́dẹ́ kẹ́ẹ̀kú. àbá yín ṣeré ẹ̀ẹ́dẹ́ ká wá jiyàn gbé nínú wa àwọn agbẹ́mù ní ìrù dání àbí àwọn agbésúlẹ̀ dání ó yẹ wá bẹ́ àwọn ọba ti jókòó kalẹ̀ àdìsá nìyẹn onífìlà bíi ẹnu ẹ̀rọ àwọn ọbẹ̀ ti gọ́ọ̀fìlà yẹn sórí òní máa mólóyè báyìí gbogbo yín wá gá ìdí ẹ̀ àti ìjọ ṣọ́ọ̀ṣì o àti ẹbẹ́ kẹ́ẹ̀kú ògún gbọ́ àti ìjọ ṣọ́ọ̀ṣì o gbogbo ìtẹ́ ń wò yẹn pìrìyàmbù ni tàbá lọ lọ́ọ̀ṣì ọ̀ṣọ́ọ̀ṣì tán tá a jẹ balógun ọ̀ṣọ́ọ̀ṣì ẹ máa explain táyà o ẹ máa bá wa àwọn ọba wa ń sọ bá wa di ní ọ̀la
ẹ jọ ẹ bá wa share fídíò yìí kó kàn wọ́n náà ẹ bá wa share fídíò yìí kó kàn wọ́n so àwọn ọba tó wà bẹ̀rẹ̀ because àwọn ọba yẹn pọ̀ so ẹ lọ wá boyfriend ìtàn boyfriend ìyá wọn àti ìtàn girlfriend bàbá wọn àárẹ̀ tí lọ́la kẹ́ wá sọ ìtàn wọn fún wa o àwa wà bíbí ẹ ti tẹ́ ẹ ti ṣe kí ni ẹ ti Osos is coming soon ọlọ́run okùn mẹ́ràn mẹ́ẹ̀ ó torí bọgbó mẹ́ẹ̀ ó tọrùn bọgbà mẹ́ẹ̀ wọ́n ẹ bá mi ṣe mẹ́ẹ̀ wọ́n fẹ́ mú mẹ́ẹ̀ kó máa lè mú o ojú ẹkùn ọmọ ìṣèrántí irú ẹkùn lè máa explain táyà tó yẹ máa ráwọn ọba o àwọn ọba wọn ti jókòó inú wọn dùn pádìsá wọlé. àwọn owó wọ́n ti gbé kálásì. You don't see go, God bless you. Okay, me for that there. God bless you. You don't see go. You don't see go. You don't see go. You don't see go. Oh yeah. What do you àbí ṣé mo wà ní láìfù àbí mo kàn ń rojọ́ dànù ni kí ló dé tí mo dúró bí wọ́n ní ọkàn òkú máa jà o kí ló dé tí mo dúró bí wọ́n ní ọkàn ó lè kí n lọ sùn ní òtúbó tí mo wá sí tí mo ń ṣe ṣò àgbẹ́kọ̀mọdé kí ló dé tí mo dúró bí wọ́n ní ọkàn ojú ẹ̀ kùn pọ̀. Mo dáre. Ọdún gbogbo ẹ̀fẹ̀ tí mo ṣe látẹ̀kàn YouTube torí ọlọ YouTube rí this video mi YouTube ṣàánú mi mo mọ̀ wá dáre jẹ́ lo fóònù kejì YouTube wàláhì YouTube mo lè wọ̀n yín lépè o torí à ń ṣe ojú ẹkùn pọ́ lọ́wọ́ I am moving God bless you àná mi ẹ ṣé o àná mi nìkan ló kọ́mẹ̀ntì yín nìkan ni mo rí ẹgbà mi ẹ̀yin rẹ̀ kọ́ you dey here ó yẹ pé ìnìkan lè wà lórí iṣẹ́ òlé nì ojú ẹkùn ó ti ń dùn wọ́n àwọn ọmọ ti gbé kalashin dáadé ẹbẹ ẹ̀yin ẹbẹ wò ẹbẹ. Ẹ máa rí ẹkú ìwájú ẹṣẹ ọ̀sùn tó ń fẹ́ tó lè fún bàbá wa lè ó dàbẹ̀ ni pé èmi làwọn èèyàn fẹ́ rí bí ṣe ń ṣe show yìí bí ṣe ń play kí ni àwọn èèyàn ń kú òǹbẹ̀ ó dàbẹ̀ ni pé kì í ṣe kékeré báyìí kí n fara mi bòdì ó dàbẹ̀ pé èmi làwọn èèyàn fẹ́ rí ẹ kí n máa bá yín play ẹ̀ báyìí show yìí kò fún mi ní moral lẹ́nu.
gege. Gege. Too much love and joy. I will not love them. Ẹjọ́ ta ló notice pé táwọn èèyàn bá mi like ètò yìí ẹ pé wọ́n release ẹ̀ ṣé bàbá wa like tó bá ń ṣètò a máa pẹ́ ń bẹ̀ o. Èkìtì la wà. Ó yá àwọn ọba wa rẹ̀ o. Àwọn ọba ti ṣe òfin. Àwọn ọba wa ṣe òfin. Ẹ̀yin ọba yìí ti fàájà o. Àwọn ọba. Ẹ̀yin ọba yìí ẹ bẹ̀rù tó bá lọ sọ ìtàn yín lọ́la. Ẹ̀yin ọba yìí ẹ bẹ̀rù tó bá ní ìyá yín lọ yàn àlè níbì kan lọ́la àwọn ọba wa ti ṣe òfèsì. Àwọn ọba ilẹ̀ Yorùbá ti ṣe òfèsì o. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ bẹ̀rù tó bá sọ pé ìyá náà símọ́ nìyá yín ó lọ fẹ́ boyfriend kan níbì kan. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ bẹ̀rù ìyá náà símọ́. Ẹ bẹ̀rù Mr. Ìdí gbogbo yín lọ gbójú síta. Àná mi ẹ̀yin nìkan lè bá mi kọ kọ́mẹ́ǹtì mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn ọba yìí wọ́n ò bẹ̀rù Mr. Ìdí kó má lọ sọ̀tọ̀ bí bàbá wọn àti ìyá wọn ṣe jà. Àwọn ọba wa gbójú síta. Àwọn ọba gbójú síta nǹkan dé. Àwọn ọba ti ṣe òfèsì o. Àwọn ọba ṣe òfèsì o. Àyìnlọ́ba ká lójo ìkìlì ẹ́ ẹni táyé bá ń fẹ́ òun ni ọmọ èèyàn ń fẹ́. Ayé gba ti gbowó o.
ayé gba tàbísà o Yorùbá ò fi májàsọ́lá ṣeré o Yorùbá ò fi májàsọ́lá ṣeré o àwọn bá ṣòfèsì o wọ́n láwọn ò sá fún yín o a máa gbọ́ ìtàn lọ́la ó kílẹ̀ àná mi ẹ ṣe o a máa gbọ́ ìtàn àwọn ọba yìí lọ́la bí àwọn ìyá wọn ṣe ní boyfriend bí àwọn ìyá wọn bí wọ́n ṣe ní boyfriend a máa gbọ́ ní ọ̀la à ń retí ẹ̀yin èèyàn mi àwọn ọba tí wọ́n bọ́ta iṣẹ́ ìrètí àti gbọ́tàn wọn lọ́la àbẹ́ ẹ̀fẹ̀ a máa gbọ́tàn wọn lọ́la bí ìyá wọn ọba ti ṣe òfin ìfàláì àná mi orí yín pé bẹ́ẹ̀ ń jíjà mi yẹn mo láìkì ẹ̀ àwọn ọmọ Gani Adams náà wà níbí ìnà yẹ kán lè kọ̀ọ̀kan ní Gani Adams ẹ má bínú àwọn Mr. Idi jf ọdún ìjọ àwọn ọmọ kékeré onítọ̀ òfò àwọn náà wà níbí náà ṣe lè bá mi kọ kọ́mẹ́ǹtì lórí ètò aláìní mi ń dùn ìran yín ogun ń gbọ́ ọ̀ya ẹ̀yin àwọn ọba wá sí òfíìsì ẹ̀yin náà ẹ wo ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ẹ wo bó ṣe ń bọ̀ báyìí kí ló ṣe ọmọ ọkọ ṣòfèsì àtọ̀sí kẹ́hìn wá déwájú ọba kó wá dúró bí ṣìgìdì kó dúró àwàláì èmi lábẹ́bọ̀ Yorùbá land ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run kí ó déwájú ọba alẹ́ Yorùbá kó wá dúró bí ère àti ọmọ ọkọ ẹ wo bó ṣe Àdìsá bọ́ sí bíbí. ẹ wo ọmọ ọkọ ẹ wo bó ṣe nà tán ó dọ̀ ni wàdídọ́ǹdọ̀ ó dọ̀ tán sílẹ̀ lẹ̀ ohun tí wọ́n ń pè ní ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nìyẹn ìdọ̀bálẹ̀ là ń kí bàbá ẹni ní ilẹ̀ Yorùbá ìdọ̀bálẹ̀ là ń kí bàbá ẹni bàbá ló máa wá fi ọwọ́ méjèèjì gbé ọmọ dìde pé àwọn ṣé ọkọ mi o bó ti dàgbà o àmọ́ ẹ̀kan wá dúró tí wọ́n Àdìsá ọkọ tó yọ̀ sí àmọ́ àwọn adáre èèyàn kan wá dúró Igboho has too much respect if respect na human being na Igboho e go be má yìí ní respect ó wà humble ó wà lóyà ẹ̀rín ni ajá máa rẹ́rìn ni ẹ̀rín ni níwájú àwọn ọba á fi ọlá fẹ́ni tọ́lá tọ́ sí á fi ọlá fẹ́ni tọ́lá yẹ á ṣàpọ́nlé àwọn ọba pọ́n mi lé lọ́rọ̀ yẹ mi sí mò ń bọ̀ yẹ kí n ṣọ́ ara mi kọ́ ni mo pé mi ni mò ń sọ̀rọ̀ máa play ẹ̀ tán pọ́n mi lé lọ́rọ̀ yẹ mi sí èèyàn tí ò pọ́n mi lé mi gan ò lè yẹ sí jẹ́ ń gbádùn náà jẹ́ ń gbádùn ẹni tí ò jẹ́ ń gbádùn ogun òní nísinmi èèyàn wá déwájú wọn wá dúró tàgùnù bí ẹran yanúrù ọmọ kan wá dé wá dọ̀ wálé wá ní màámi o ẹ báwo ni o ṣe ti jẹun kí ni kí n bá yín ṣe bá yín ṣògìdì ẹ dákun torí Ọlọ́run tá bá ti ọwọ́ bọnú àpò tọ́jà tún lápò ńlé báwo la ṣe máa pín ọ̀rọ̀ ló máa ń yọ obì lápò ọ̀rọ̀ ló máa ń yọ dà lápò ilé kan wá dúró láwọn ọba wa lórí àdánù wọn ni wọn retí káwọn ọba wa sáìn wọn ní káwọn ọba wa pé àwọn gọ́vnà àwọn ọba eléyìí wọn gbọ́ náà wọn retí kẹsọ sórí wọn lọ́la àwọn ọba yìí gbé àwọn ọba wa nìyẹn wọn yọra gẹfìlà wọn àwọn ọba àlùbáríkà bá ti ṣe ẹ bá mi kọ síbẹ̀ God bless you àwọn ọba don show face yo ẹ bá mi kọ ọba ti show face àwọn ọba wa ti show face ẹ bá mi kọ síbẹ̀ níbo ọmọ ọkọ máa bẹ̀rẹ̀ ọmọ àlè òjọ ẹ máa bọ̀ mi bí olóyè Àdìsá àdè àwọn ọba yẹn tún fi ìrùkẹ̀rẹ̀ lé lórí báyìí mo rántí ìgbà kan tí olóyè tí àwọn ọba ní kó jókòó sáré ọba tí wọ́n dá ìrùkẹ̀rẹ̀ lé lórí ẹ wá ní wọn rí mú olóyè gé ọṣẹ fún mi má jẹ aládàáni kan jẹ gọṣẹ fún mi olóyè mi ni mò ń sọ̀rọ̀ Yorùbá wuyì ló ń sọ̀rọ̀ ẹ gọṣẹ fún mi ẹ má jẹ aládàáni kan jẹ ó yá ẹ jọ tẹ bá gé ọṣẹ fún mi lọ́fẹ̀ẹ́ mi níta ní $1 million mo máa rí ìdí ìṣòro fáwọn fáǹsì mi màá ní kọ́sọ́ $990
1,000,000 $990,000 màá dín wọn ní 10,000 olóyè ẹgbẹ́ gọ́ṣẹ́ fún mi ẹjọ́ olóyè ẹjọ́ ẹgọ́ṣẹ́ fún mi ẹgọ́ṣẹ́ fún mi àbí torí pé community ẹ̀ làwọn èèyàn ṣe láìkí ẹ̀ ni ẹjọ́ kí lolóyè yìí ṣe mí kó fẹ́ máa ṣe nǹkan tó ń ṣe ọba ti show face God bless you ọba ti show face àwọn ọba wa ti show face nobody tó lè halẹ̀ mọ́ wa lórí ilẹ̀ bàbá wa anybody lè halẹ̀ mọ́ wa àdìsá gọ́ṣẹ́ fún mi mi ò níta ní $1,000,000 sí mọ́ màá dé àwọn fáǹsì mi lówó mo lè ta fún ní $990,000 gọ́ṣẹ́ fún mi o àbí ṣé mo lójú kòkòrò bàbá mi Joseph ó tó jẹ́ mẹ́ta ṣẹ́wà àdìsá ni ó dọ̀tán ni ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè. Ẹ jọ̀ọ́ ṣé ẹ rójú àwọn ọba wa bẹ́ẹ̀ rójú àwọn ọba wa ṣé ẹ rójú àwọn ọba wa bẹ́ẹ̀ rójú àwọn ọba wa ẹ bá wa á di Mr. oníròyìn àgbáyé ọmọ òfò Mr. oníròyìn àgbáyé màá gbé fídíò ẹ wá. So ẹ bá wa ṣáàgì àwọn OPC àwọn ọba yẹn fẹ́ mọ èyí tí ìyá ẹ kọ́kọ́ olórí ibú ọmọ àlè à ń retí fídíò ẹ nì ẹjọ́ tó lọ Ọlọ́run ọba èèyàn wa ṣé ẹ ń retí ọmọ OPC ọmọ àlè yìí ẹjọ́ ẹ bá mi táàgì bọ̀bọ̀ ìtẹ́mọ̀ orúkọ ẹ̀ ní tó bá mo kọ̀ bọ́ ẹ bá mi táàgì ẹjọ́ ẹ bá wa sọ fún pé fídíò lóye yẹn mo ti máa pílẹ̀ tán fún yín ò mò ń bọ̀ ẹ bá mi táàgì bọ̀bọ̀ yìí ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi sọ fún wípé àwọn ọba míì ti jáde o lẹ́yìn ọba Bàrígà o ó dẹ̀ ti bá wa sọ̀tọ̀ ọba Bàrígà ó ní ìyá náà símọ́ ní ìyá wọn àdúpẹ́ wọ́n ti sọ̀tẹ̀ ẹ̀ ní ìyá wọn he wọ́n títì àdúpẹ́ ó ní ìyá wọn ṣe kinní kan àdúpẹ́ ẹ wá bá wa sọ fún wípé àwọn ọba wa ti show face o kó wá bá wa sọ ìtàn àwọn ọba ẹ̀yin ọba yìí náà ẹ̀ dá Ọlọ́run ṣé bẹ́ẹ̀ gbogbo yìí ti wá ń bọ̀ tàǹsì tẹ́ ń support Sunday Igboho tẹ́ ń dárú kẹ̀rẹ̀ lé lórí tẹ́ ń ṣe kẹ̀rẹ̀ báyìí tó gbóyin tẹ́ ń múra àti first class àti second class àti gbogbo ẹ̀ kíláàsì tẹ́ wá mú Sunday Igboho tẹ́ wá sọ di ẹyin gẹ́dẹ́ ṣé nǹkan tẹ́yìn náà ń ṣe ṣé táwọn ọba yìí ń ṣe ṣó dáa báyìí ṣó dáa ṣé èèyàn ọba yìí ẹ̀dẹ́ ṣé nǹkan tẹ́ ń ṣe ṣó dáa ẹ̀ tiẹ̀ ẹ̀ bẹ̀rù kọ́ lọ sọ̀tàn ya yín àti tán bàbá yín olórí ibú ọmọ àlè onímú bí ọṣẹ ìyàwó jẹ́ ká ṣọ́ àwọn ọba wa fún àwọn bá ti bọ́ta àwọn bá láwọn ò gbọ́ nánà wọn láṣàkẹ́lẹ̀ àwọn náà ti gé tí àwọn lọ. Ẹwà alaye lọ ti kúrò yẹn. Àwọn abẹ́lé náà wà lẹ́yìn. Àwọn abẹ́lé náà tún wá. Nínú físà àdúgbò, àwọn abẹ́lé náà tún wá. Ìyá yín wọ̀ bí ìwù. Ẹjọ́
bínú mi ṣe ń dùn ṣé inú tí yín náà ń dùn ṣé inú tí yín náà ń dùn àwọn ẹwà àwọn ọba wa ẹ wo àwọn ọba wọ́n wá jókòó de ọmọ ẹyọ kan bí 1 billion ọmọ ẹyọ kan bí worldwide ẹ wo bí àwọn ọba ṣe wá jókòó de Sunday Igboho ṣá àwọn adelé gan tún wá lọ́hùn sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ ṣebí èèyàn kan ló bí àwọn táyé wọn ń da o Ọlọ́run sọmọ mi lọ́mọ gidi ẹ wo bí àwọn èèyàn wá tó àwọn bá ṣe tò kalẹ̀ wọ́n ní àwọn adelé náà wà ń bẹ wọ́n dẹ̀ ń dọ̀bálẹ̀ fún gbogbo wọn. ẹjọ ṣé máa ṣó deserve oyè ọ̀ṣọ́ọ̀ṣì tó ń fẹ́ fún yẹn àbí kò deserve ẹ̀. Humbleness, humility, loyalness, respectful. ṣe bí wọ́n ní pé òkè ní nǹkan mẹ́ta papọ̀ ni Sunday Igboho lówó ó lóògùn ó tún ní tẹríba kíní yẹn ò clear Ọlọ́run wà fọ́gí lọ́dọ̀ mi tó kílẹ̀ lọ́dọ̀ tí ṣe bọ́ ní òkè ní mẹ́ta papọ̀ ni Sunday Igboho lówó ó lóògùn ó tún ní respect kò clear kò tí ì clear lọ́dọ̀ mi báwo ni máa yẹ ṣe ṣe náà ìdìsá. alaye lọ́dún kúrò yẹn àwọn abẹ́bí náà wà lẹ́yìn eléyìí ò lè gbé ṣe alaye lọ́dún kúrò yẹn àwọn abẹ́bí náà wà lẹ́yìn
ẹ jẹ́ ká dúró báyìí ná kí àwọn èèyàn méjì àbí mẹ́ta lè bá wa pè wọlé ẹjọ́ kí lẹ rí lára máa yìí ẹ pé olóyè tẹ̀tí sùn mi wọ́n ti pé èèyàn kì í ní nǹkan mẹ́ta pọ̀ èèyàn kì í ní nǹkan ó dẹ̀ lówó ó lóògùn ó tún ní tẹríba ẹ̀yin ọba àwọn ọba wa ti show face ẹnìkan ti pẹ́ tẹ́lẹ̀ àwọn ọba wa wọ́n ti show face wọ́n láwọn ò gbọ́ nánà ẹnìkan lólùwò ń kọ́ ṣé ẹ̀rọ olúwo ni olúwo ló jókòó síbi ẹ̀yìn bẹ̀ yẹn ẹ̀rọ olúwo ni ẹnìkan ń bèrè olúwo lọ́wọ́ mi ṣé ẹ̀rọ olúwo ní kọ́nà níbi ẹ̀gbẹ́ kan bẹ̀ yẹn olúwo ló jókòó síbẹ̀ ẹ máa explain tire tó bá ń gbọ́ you go explain tire olúwo lẹ́ ń bèrè láàrin àwọn ọba ẹlẹ́bọ ẹ̀ ń bèrè olúwo láàrin àwọn ọba tí wọ́n dádé tẹ bá fẹ́ rí olúwo ẹjọ sọ́dọ̀ Sultan of Sokoto tẹ bá wa gbóhùn sókè bá mi ẹ̀ ní dààmú. ẹ pé tó darí. báwo lẹ ṣe rí sí sẹ́nu yín mo ti ń ráwọn kankan lẹ́nu ìdùnnú ṣubú ayọ̀ fún mi lẹ́yìn ni. ọlọ́wọ́ ọba ẹja wa ṣe gbé wa débẹ̀ ilẹ̀ tún rí. olóyè gbogbo àwọn tó ń ferí adé súre fún olóyè ẹjọ máa kọ̀ntínú máa forí adé yẹn súre fún olóyè. fídíò yìí pọ̀ o. ìdùnnú ṣubú ayọ̀ lẹ́nu o. àwa ti rẹ ní gbójúlé ìgbà tá a bá wọn àgbo sí ìgbà tá a bá wọn òwúrọ̀ tẹ̀. àdìsá bọ́ gbàgbà yorùbá mi ní pàṣẹ. ọ̀rọ̀ wọn máa bá yìí yọ. ọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí yọ. ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. wọlé. òṣè. ọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí yọ. ẹkún wọ lórí èkẹ́kẹ́rẹ́. ìdùnnú ṣubú ayọ̀ ṣàbí Ọlọ́run gbogbo àwọn tó wálé níbikíbi báyìí gbogbo pátá báyìí ni wọ́n á délé láyà àti àlàáfíà àyùn làbọ̀ eré láti ẹtì Ọlọ́run ìyá ò ẹgbẹ́ tó jàre. ọ̀rọ̀ bẹ́yìn yọ ni fídíò yẹn pọ̀ bẹ́ẹ̀ tó dàbí pé àwọn èèyàn pọ̀ lórí show bí a kà ṣe ní short video ká ju sórí Kini ẹ máa rí láàárọ̀ ọ̀la because àwọn èèyàn ó dàpọ̀ àwọn èèyàn pọ̀ lórí show káyọ̀ máa pè mí lẹ́yìn ẹ bá wa gbóhùn sókè àwa pẹ̀lú yín o. Bàbá mi ò ní dààmú táyì tó ló ṣe. ọmọjọmọ lọ fọdún aláǹtì. ọmọjọmọ lọ ní o Abẹni ọmọ tí ò ṣe pààrọ̀. ọmọjọmọ lọ fọdún aláǹtì. Abẹni ọmọ tí ò ṣe pààrọ̀. amẹbọ fọdún aláǹtì. àì má pè mí lámẹ̀bọ. àwọn ìyá ò ṣe pààrọ̀ ni o. mo ti bọ́ọ̀nù ègbè mi sámi ẹ̀bọ mọ́. ó ti di bọ́ọ̀nù ègbè. mo ti di bọ́ọ̀nù ègbè mi sámi ẹ̀bọ mọ́. ẹ wo ètò ẹ wo tó bá gẹ sínú ọmọ Yorùbá lẹ́yìn ìgò ní kọsẹ̀
àwọn ọba yẹn pọ̀ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ni wọ́n ń dé ni torí wọ́n ń dé ni gbogbo fídíò wà lọ́wọ́ mi àwọn ọba yẹn kàn ń dé sí ni wọ́n ń dé ẹ mọ̀ pé ẹnu àwa Yorùbá ti ń kò báyìí a ti ń ba ìlú yẹn jẹ́ díẹ̀. Tinubu ṣẹyọ kan yẹn ó ṣe àti ń ba ìlú yẹn àti ń bà jẹ́ díẹ̀ Ọlọ́run dẹ̀ máa bá wa Ọlọ́run máa rí ìlú yẹn kúrò pàápàá lórí àwa Yorùbá a máa kóra wa yí pẹ̀lú àṣẹ Ọlọ́run àní ṣèkì kò fẹ́ lẹ́yìn Yorùbá wa yẹn Ọlọ́run máa jẹ́ kó jẹ́ tẹ́wọ́gbà kó wá sí ìmúṣẹ àrí ìfọwọ́ ọjà ká oníkálukú máa lọ ẹ̀ nílẹ̀ tó máa jẹ́ nìyẹn. ẹ bá wa ṣàṣẹ eré gbogbo ìlàkàkà Ìgbòho lórí Yorùbá kò ní já sásọ láṣẹ Ọlọ́run. ṣe rí balógun ọ̀ṣọ́ọ̀tì yẹn àti móye ìjẹ náà. Ìwọ pápá. àti jẹ́ ọ̀rẹ́ di ìwọ pápá. àti móye ìjẹ ìwọ pápá. ẹni tí ò bá dùn mọ́ kó lọ pokùnso àwa ògbésẹ́ rọ̀yàn rárá ẹni tí ò bá ti dùn mọ́ kó lọ pokùnso ẹni bá dẹ̀ lépa ìlú ààrẹ Ọlọ́run máa gbéṣẹ́ lé lọ́wọ́ wọ́n bá sùn kù yẹn dẹ̀ lè máa jẹ́ nìyẹn aṣọ òun ẹ máa gbé tó. à ń bàbá ìṣe. àwọn tó máa ń fa ajá wọn gan wà lórí kọ́ọ̀lù Kini máa ń fa ajá wọn ti dé màámi Kini máa ń fa ajá wọn ti dé ẹ bá wa gbóhùn sókè ẹ ní dáàmú ẹ bá mi láìkè ẹ bá mi tẹ́tàn pọ̀ lórí ṣó ìtòrí ọ̀dọ́ ẹ dákun ẹ̀ ṣó à ń gbọ́ yín sàn. ẹ pé ètò mà. àjọ ń ṣètò ilẹ̀ ṣeun. ẹ pé ètò. àjọ ń ṣe ni ẹ ṣe. ẹ pé nìkan lọ congratulations to bàbá Ìgbòho congratulations to ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá pátápátá a kú oríire náà àwọn ọmọ Yorùbá a kú oríire ẹnu wa ti ń ṣọ̀kan ìṣọ̀kan yẹn ìṣòro ní fáwọn Fúlàní ìṣòro ní fáwọn oríwó ilẹ̀ Yorùbá sí wàhálà yẹn ìṣòro ní fún wọn ó ti ń ṣẹlẹ̀ nínú politics náà ó ti ń ṣẹlẹ̀ nínú politics ló ṣẹlẹ̀ nínú ilẹ̀ Yorùbá láàrin àwọn ọmọ Yorùbá náà bó ṣe lọ lọ́sùn náà àwọn tí ò mọ̀ kankan wọn náà pé Adeleke ṣe wọlé Tinubu ló fi ọwọ́ Tinubu ni bàbá yẹn kàn declare àyẹ̀dọ́ mọ̀ báwo lórí fún kí ẹ sì máa fẹ́ lọ sí court bàbá yẹn ti wá declare ìsìn ipò wọlé láì kọ̀ǹtà. wọ́n máa explain tàyà Adeleke ti wọlé náà. ìjọba pé ìjẹ yóò bá nìyẹn ẹ mọ̀ nípa àwọn olórí boko fanatic yẹn wọ́n ti bílù pé Oyètọ́lá tó mú wèrè Olúwo wá wọ́n ti bílù pé Oyètọ́lá yẹn ló máa wọlé ló máa jẹ tó fàtìlẹ́ ló máa wọlé wọn á lè kọ̀ǹtò ẹ̀ á lè bá wọn implement ìtẹ̀rí àti wọ́n ń fẹ́. bẹ́ẹ̀ni Ọlọ́run dẹ̀ mú wọn torí pé yóò gbà fún wọn láti implement ìtẹ̀rí àyẹn láti gbọ́ yìí kò jẹ́ kán láìpẹ́ ẹ̀ gbogbo àwọn alábòsí tó ń ṣe bí gidi tó ń pe àwọn láàfà tó ń ṣe bí gidi tí wọ́n kóra wọn tó máa ń lọ sọ́dọ̀ kí wọ́n pe Àjàlá Gabriel ẹ̀pá sí gbogbo wọn náà tún ẹ̀kọ́ àwọn ẹni gbogbo wọn sá tẹ́lẹ̀ yìí sódà kíní wọn àá lè jọ ṣe kíni sódà àbísàn wọn wọn á lè rí implement. kò sí tó jọ ó sọ pé bàbá Ìgbòho ṣe kọ́ ìtì ẹ̀ yẹn ó máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn kan tẹ̀ ń kojú èèyàn gidi wò lẹ̀ Yorùbá tó yẹ pọ̀ tá a wà ní wọn àṣírí wọn ilẹ̀ Yorùbá máa tú àṣírí wọn gan. ẹ ti rí nǹkan kan. àti rí nǹkan kan. wọ́n rí nǹkan kan. ti rí nǹkan kan. Igbó ọpẹ́ a máa gbé ní sẹ́yìn. Àdìsá náà bàbá mi. Ó lọ bólúwo wá láti wá fi balẹ̀ Yorùbá jẹ́. Oyètọ́lá ìdìbò fún ti òun ló pọ̀ gidi ní Ọ̀ṣun. Ó lọ máa ń bọ̀ wá. A lè máa kàn tó àbọ̀. Wá láti implement ìsàrẹ́ àlọ́sùn. Wọ́n pọ̀ ní Ọ̀yọ́ state. Wọ́n pọ̀ lọ́sùn yẹn. Ọ̀gá àkànfojú wo Ìlọrin ni. Ọ̀ṣun yẹn tán ṣe wà yẹn. Ọ̀ṣun àtọ̀yọ́. Wọ́n pọ̀ ń bẹ̀ o. Yes, àtọ̀yọ́. Ayé wọn dẹ̀ ń bàjẹ́ wọn ní rí ṣe ilẹ̀ Yorùbá àwọn bàbá tó lọ ọ̀pọ̀lọpọ̀ ló padà wá lásìkò tó ń ṣiṣẹ́ ń dà nǹkan wọn padà nǹkan yí ọ̀pọ̀lọpọ̀ wa ni. àwọn bàbá tó ti lọ náà padà wá ilẹ̀ Yorùbá ti dúró lágbára Ọlọ́run kò sí kankan bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ fún wọn ṣe yẹn. wọ́n ń jam tọ́kì ni. èdè máa sọ wípé àárín wo ni tó lókè tó bá tó lókè.
ẹ̀dà bẹ́ẹ̀ Tinubu ò wọlé kò ní jẹ́lẹ̀. Láṣẹ Èdùmàrè èṣù tako sí. Second time yẹn in fact bàbá ìbá ti lè ṣe ìjọ́nà àti lọ rẹ̀ jì. Nígbà tẹ̀ sí lọ rẹ̀ jì gan láti máa gbàrà àlàáfíà tó péye fún bàbá yẹn. Àmì àpò oríire náà. Oríire ni o ṣe. Àdìsá alágbádé fún èèyàn wa. Balógun ọ̀ṣọ́ òṣèré o, Àdìsá alágbádé fún èèyàn wa. Àdìsá alágbádé fún èèyàn wa. Ẹ máa mi ẹ máa Joseph Àdìsá alágbádé fún màmí mo wà pẹ̀lú. Kúṣẹ́ inú mi dùn sí ẹ. Inú mi kàn dùn ní. Àdìsá alágbádé fún èèyàn wa. Àdìsá alágbádé fún ọmọ wa lágbádé fún. Wo inú mi dùn bí mo ṣe ń wo inú mi dùn gan-an ni. Mo ní kí ọwọ́ kì í ró ni. Gbogbo àwọn ọba yẹn bọ́n ṣe pọ̀ tó. Ó dẹ̀ ń dọ̀bálẹ̀ òun kí wọ́n ní kọ̀ọ̀kan. Ibi tẹ́ ẹ ti máa mọ ọkọ nìyẹn. Ẹ wo bó ṣe kí gbogbo wọn pátápátá. Kì í ṣe lè tó máa gbórógbó dání tá máa nawọ́ òkò. Orógbó máa. Gbágbáwé ọkọ̀ orógbó dání tá tún máa nawọ́ òkò. Ẹyẹ ká ti mọ wọn. Mo tún pe ọmọ grandchildren báyìí mo pè é. Mo ní báwo náà ṣe comment. Kó wá bá mi béèrè lọ́wọ́ ẹ̀ torí kò gbọ́ Yorùbá dáadáa. Kó bá mi fi English béèrè lọ́wọ́ ẹ̀. Kó kọ́ mi. Ó ṣe nǹkan ni kí n máa ṣe kí n ṣáà máa comment lọ. Kí n máa bó ṣe wá wọn àmì bó ṣe tútù kí ṣáà máa. Kíyẹ̀ bá kọ Kini kan. Ó máa lọ bẹ́ẹ̀ mi mọ̀ ọ́ ṣe. Mo ti ń bẹ látàárọ̀ oní tó bá ti dọjọ́ Sunday. Màá dúró màá ṣe á bá mi ṣe. Gọ́ tún bá wa sọ mọ́ gbogbo àwọn èèyàn wa lẹ́nu pé à ń bá a bọ̀ yẹn tó bá ti bẹ̀rẹ̀ òtò máa sọ fún wọn pé à ń bá a bọ̀ nípa lágbára Ọlọ́run bẹ́ẹ̀. À ń bá a bọ̀ ẹ máa fẹ́ mọ́ gbogbo wọn lẹ́nu à ń bá a bọ̀ lọ́n pé tó ìyẹn ti yẹn bẹ́ẹ̀ tẹ́rí gbogbo àwọn ọba yìí tí mo ṣe rójú wọn bó ṣe fáìn gbogbo àwọn ọba wọn wà pàgọ́ ẹ wo ń tì ẹ wo bàtà àwọn ọba dìde ẹ wo gbogbo ẹ bó ṣe ń lọ àwọn ọkọ báyìí wọn á máa wo ibi tó ti máa lọ ọgì transformer o wọn á lọ wo ibi tó ti máa ọgì transformer wọn á ti máa wá sílẹ̀ àtàrà ilé tó gbé ṣèní ajá sọnù lọ́jọ́ yẹn tó fẹ́ gbé ọ̀fun ara ẹ̀ pa tó ní àtàtì ló ń ṣe òun mọ ibi tó la ṣe. ìdàtẹ́mi mọ Sunday Igboho nílùú. Gbogbo wọn iná mọ́ wọn kẹ́rí gbogbo àwọn tó ọ̀fẹ́ ká bọ́ ilẹ̀ Yorùbá yẹn ló máa mú wọn. Gbogbo àwọn tó fẹ́ ká bọ́ tó ń jẹ nílẹ̀ Yorùbá tó ń mu nílẹ̀ Yorùbá tó ń jáde nílẹ̀ Yorùbá oníṣẹ́ni ayé là ń gbé ó bá mi gbé jáde ó dákú pàtẹ́wọ́ fún mi. Àbí tó bá jẹ́ pé wọn ò jẹpo nílẹ̀ Yorùbá àbí tó bá jẹ́ pé wọn ò mu nílẹ̀ Yorùbá àbí tó bá jẹ́ pé wọn ò kì í tẹ̀lẹ̀ Yorùbá ilẹ̀ máa mú gbogbo wọn. Ẹni tó bá ní ìṣẹ́ Ìgbòho ní ṣojú àṣẹ yẹn ẹni wọn ló máa ṣe o ẹni tó bá ti ní ìṣẹ́ òní ṣojú àṣẹ ìwé wọn ṣé rí gbogbo wọn tán wọn ti dàkóró ẹni tó lọ bú ọba Bàrígà òyìn ẹ ti ya wèrè tiẹ̀ ó ti ya wèrè sí gbòòrò etí inú ẹ ti fọ́ etí inú yẹn ti fọ́ kò tí ì mọ̀ ṣé gbogbo ọtọ́ wà lẹ́yìn Gani nìyí ṣé gbogbo wọn lọ́yìn kú wọn ò tí ì níran wọn mọ̀ pé ojú ti là ojú Yorùbá ti là àti lọ fà tọ́ba tí ó ti lọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ti lọ màá bẹ̀ sọ pé pọ̀ má wọn tà lọ́wọ́ kò yé wọn ni àti lọ gbogbo Yorùbá ti jí o àtúbọ̀ máa kígbe tẹ́rẹ́ ní tẹ́ wà lórí iṣẹ́ social media yìí wo Ọlọ́run máa fún yín ṣe ara ní a máa yá gágágá lágbára Ọlọ́run ní dùbúlẹ̀ àìsàn ọmọ yín kò ní dùbúlẹ̀ àìsàn ọkọ yóò ní dùbúlẹ̀ àìsàn ní fara yín ṣe lójú ẹ̀mí wa ní gbogbo ẹ̀ tí máa ṣe é ṣe lágbára Ọlọ́run lójú èmi fúnra mi tí mo wà ń bì àtàwọn ọmọ mi àti gbogbo wa pátápátá táwà lórí ètò táwà ní báàsì Yorùbá òyì ayé là ń gbé lágbára Ọlọ́run ayé là ń gbé gbogbo wa ojú wa ló máa ṣe Tinubu á máa wà ṣe díẹ̀díẹ̀ ẹja máa mu díẹ̀díẹ̀ ṣé ẹ ti gbọ́ àwọn tí ò ní sùn lálẹ́ ló máa pọ̀ o ṣé ẹ mọ̀ pé ìlú òyìnbó náà ó yẹ ká bá wa ṣé ẹ mọ̀ pé paracetamol
ilẹ̀ Nàìjíríà kì í jíṣẹ́ ẹ jẹ́ kó ránṣẹ́ sílé o ẹ jẹ́ kó paracetamol ránṣẹ́ sílé o wọ́n lọ bá kó fún Gani kò ní sùn lé ní o.